yọ̀ǹda òkú ìyá dẹ́rẹ́bà àti ọ̀kan lára ọmọ ìyá mẹ́ta tí wọ́n mọ̀ jí gbé wọ́n ń béèrè 30 mílíọ̀nù náírà. àwọn ajínigbé tó jí ọmọ ìyá kan mẹ́ta náà gbé tí wọ́n fẹ́ lọ sin ìyá wọn ní ìpínlẹ̀ Benue ní ọjọ́ àbámẹ́ta sátidé ti yọ̀ǹda òkú ìyá náà, dẹ́rẹ́bà tó wa ọkọ̀ àti ọ̀kan lára àwọn ọmọ ìyá mẹ́ta náà. àmọ́ ìtúsílẹ̀ náà kò mọ̀ bá ọ̀fẹ́ dé. àwọn ajínigbé náà wọ́n ń béèrè 30 mílíọ̀nù náírà, ìyẹn 30 mílíọ̀nù náírà, kí wọ́n tó lè fi àwọn ọmọ ìyá méjì tó ṣẹ́kù nígbèkùn wọn sílẹ̀. ẹ ó rántí pé ṣáájú ni a ti fi tó yín létí pé àwọn ajínigbé wọ́n mọ̀ gbé àwọn èèyàn yìí, wọ́n gbé wọn lọ lásìkò tí wọ́n rìnrìn àjò láti Àbújá sí Okleyi níjọba ìbílẹ̀ Opoku ní ìpínlẹ̀ Benue láti lọ sin òkú ìyá wọn. ọkọ̀ tí wọ́n ń gbé lọ ìmọ̀ ló má bàjẹ́ lójú ọ̀nà Òtúpò Ogobia níbi tí wọ́n ti ń wá àtúnṣe sí in làwọn ajínigbé yìí ó ní wọ́n mọ̀ bá wọn o tí wọ́n sì gbé wọn wọgbó lọ. gẹ́gẹ́ bí àwọn ẹbí tí ọ̀rọ̀ náà kàn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún ẹ̀ka ìròyìn Idoma Voice, wọ́n ní àwọn ajínigbé náà wọ́n padà fi dẹ́rẹ́bà tó wa ọkọ̀ náà sílẹ̀ pẹ̀lú ọmọ òkú kan, wọ́n sì gbé òkú ìyá tí wọ́n ti kọ́kọ́ gbé lọ náà wọ́n dá padà fún wọn. àmọ́ méjì nínú àwọn ọmọ òkú náà ó ní àwọn ajínigbé mọ̀kọ̀ láti yọ̀ǹda àfi bí wọ́n bá san 30 mílíọ̀nù náírà. gẹ́gẹ́ bí àwọn ẹbí ṣe ṣàlàyé, àwọn ajínigbé náà wọ́n ti ń bá àwọn sọ̀rọ̀ lórí fóònù, wọ́n ní wọ́n sì ń béèrè láti gba 30 mílíọ̀nù náírà. àìjẹ́ bẹ́ẹ̀ àwọn ò ní tú àwọn èèyàn méjì náà sílẹ̀ tí wọ́n wà ní àkàtà wọn. ìṣẹ̀lẹ̀ yìí ti dá mọ̀lẹ́bí náà sí dààmú àti ìdààbò báyìí pẹ̀lú bí wọ́n ṣe kọ̀ láti fi ìfọ̀kànbalẹ̀ láti fi ṣètò ìsìnkú ìyá tí àwọn ajínigbé yọ̀ǹda ọ̀hún nígbà tí àwọn ọmọ rẹ̀ méjì tí wọ́n sì wà nínú àhámọ́ tí wọn kò sì tí ì rí owó gbà wọ́n kalẹ̀. kọ́lọ́ọ̀bẹ Elédùmarè kó ṣàánú. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí i létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tí ẹ ń wo wa o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run Elédùmarè yóò gba àdúrà èmi àti yín, àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjíire.